السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله وصلى الله وسلم وبارك على حبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. الزجاج المكسور في رثاء الأب المرحوم الحاج الشيخ داود بن عبد الرحيم أولوبو إنيان. هذه القصيدة إعداد من إدارة مركز الشفاء للدراسات العربية والإسلامية. بسم الله. من عاش مات ومن قد مات قد فات. الميت ليس كمن اضطجع أو بات. من عاش مات àwáyé kú òsì o, gbogbo wa la dágbádá kú, Olúwa ò dárí ikú jẹnìkan. Ẹni bá wáyé dandan ni kó kú, ẹni bá sì ti kú tiẹ̀ ti tán nìyẹn. Ẹmbásì tí wá kú tó ti lọ ó lọ gbére nìyẹn. A lè fẹ́ni tó ń sùn ká fi wẹ́ni tó kú, bẹ́ẹ̀ la lè fẹ́ni tí ń tó gbé ká fi wẹ́ni tó ti kú. Bàbá wa Alhaji Dauda ti lọ, kì í sọ̀run ni wọ́n sùn. Innal hayata ìṣẹ̀mí tẹ́rì yẹn làá dùn. Ohun tí ó ní òǹkà ní tó ní òǹdè. وللنفس عد كذلك كان اليوم أوقاتا. Mímí ẹnì kọ̀ọ̀kan wá olóǹkà, ẹni Olúwa ti kọ mọ́ láyé pégbà ẹgbẹ̀rún ní òmí, bó bá ti mí lókè tó mí lọlẹ̀ tó pégbà ẹgbẹ̀rún kò tún lè mí mọ́. Nígbà tí òǹkà mímí Alhaji Dauda pé Olúwa ó tú okùn ìṣẹ̀mí rẹ̀, ó ní kájọ ìṣẹ̀mí rẹ̀ kó já. Falibadu yẹni àmú wàlíbàkú nẹ́fì dọ́rarí anáṣù adíhàmínà tẹkidìrì àṣìtàtà. Ẹlòmí ò láyé ìgbádùn ni ó fi lò, ẹlòmí ò sì láyé inú ìyà ni ó ti lò. Kádàrá tá a gbé wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni, aago tá a kọ mọ́ Alhaji Dauda ló lọ. Ẹni tí ó tó ti kú, ẹni jù lọ ti kú. Fannasu kulluhumu mama yatulihumuru yamuduna inna likulli nafsin miqata. Ẹ̀yin èèyàn, gbogbo wa bá ti wà láyé, bó bá ti wà pẹ́ tó láyé, ikú náà ni ó padà kángan ẹnìkọ̀ọ̀kan wa. Yá àìnú bá kí mo pèrè ojú mi, ẹ̀yin ojú tí mo wò yìí. Bàkí ẹ bá mi ṣèdárò pẹ̀lú omijé lójú láti máa fi ẹ̀mí bá orin mi lọ. Háyín sì mi lè àrífà lílí báàkì náà bùyàtà náà dì mí náà álì náà àdírí náà nìdá. Àyàtà yẹsí máa hùn máa ń fi kọ́bùrì àyàtà máa zà àkúlù. Máa zà àkúlù ní àlè ṣẹ́ǹkì kó dé wá tì náà. Kí mo fẹ́ bẹ̀yìn ara lé alájì wa sọ, kí la tún fẹ́ wí fún yín. Ọ̀pọ̀lọpọ̀ sì gbà pé Alhaji Dauda ò tí ì kú, ẹlòmíì ó ti lọ fara hàn, ẹlòmíì sì ń bẹ kò tí ì rárá gbèsè kòrónù sùn látìgbà tí bàbá alázìkiri ti lọ. Fandau mu faharokona huzina wa inata matalezi. موت الذي هو نور الليل لا خبل ولا ارتياب أبونا قوم قد مات. Ẹ tẹ́tí ẹ gbọ́, ẹni tẹ́ ẹ wọ́n pọ̀ náà ní mọ́lẹ̀ ẹnu ayé yín, ẹni tẹ́ ẹ rò pọ̀ nìkan ló lè bá yín bẹ́ẹ̀ lọ, ó ti kú, ṣé ò wá tán yín báyìí. مات الذي بدعاء يشفي مصيبتنا
bọ́rọ̀ alázìkiri bá dojúrú títí ẹ̀mí wá balẹ̀ pé bàbá ti déwájú alájẹ òjòdú tó bá wọn ní láì sọ̀rọ̀ ìṣòro wa pírọ́blẹ́mù tẹ́nìkọ̀ọ̀kan wa ní àtúnṣe yóò bẹ̀rẹ̀ sí débà bẹ́ẹ̀ bá wá rò pé bí ó ti máa lọ nìyẹn bàbá alázìkiri ti lọ mọ́tàlẹ̀ sí àtàjà falijàmbá fúrúṣe ìságàfọ́nà alàlẹ́ àhátì ìsìbátà ẹ̀tẹ́ tí ẹ gbọ́ Alhaji Dauda tí ó torí ìṣòro ilé ayé ẹnìkọ̀ọ̀kan wa tí ò ní sùn lóru tí ó máa ké Kùránì ní títorí kígbésí ayé wo lè lójútùú ó ti lọ. Mansa Yudawi ó wáyé kẹjẹ ń bì yín tàwa lẹni tẹ́ ẹ tún ní. Ta lẹni tẹ́ ẹ tún ní. Bí ìṣòro yín bá dé ta lẹni tó kàn tẹ́ máa sátọ̀. Èyí ò jẹ́ nǹkan kan láti fi jẹ́ kẹ́ mọ̀ pé Mansa yù sọ bírù àbá àwọn àhún máta kẹ́ ẹ lè mọ̀ wípé intermediary lásán ni bàbá wa lázìkiri jẹ́ wọ́n kàn jẹ́ dírẹ́fà tí ń wà yín lọ síwájú ọlọ́run ọba ní Mansa yẹ̀yìn nù lìtí fúnlẹ̀ kànáfì aláìn yẹ̀kìtà tún ṣì rí mi náà dààmú àti àkíwáta ẹ̀yin ọmọ kéékèèké dà wọ́n ní ẹ lọ lé kéwu ẹ lọ wọ́n ní ẹ lọ lé ìwé ẹ lọ àmẹ́ nítorí alájí òjòdú bàbá alázìkiri tí ó ti pèsè bisikíìtì kalẹ̀ fún yín tí ó ti ra èso oríṣiríṣi fún yín ẹ̀ ń torí ẹ̀ lọ lè kéwu ẹ̀yin náà lọ mọ̀ pé bàbá yín ti lọ tílé kalibali yàtù àdánwò ńlá lélẹ́yìí tó bá wa kọ́dìmọ̀ lálífò àdùlàhà ẹ̀mí wa ò gbé yá àmọ́bùkì yàní adìhigi adìhun kàìkìfàtà olúwa ọba tí ń pa wá lẹ́kún bómi tí ń jábọ́ lójú wa yìí abẹ́ ọ́ dákun mọ́sà wá pa wá lẹ́rìn ayọ̀ lẹ́yìn ikú wọn. Mo wà ní ìsìn fún mo wọ́n mi jẹ́ títí ẹkùn yìí náà ni látọdún tó ti lọ ikú ò sì dáwọ́ dúró àmú wà ní ìsìn fún ọdún kan àbọ̀kọ́rẹ́ ìbànújẹ́ yìí tó kẹ́ wọ́n bá ọ̀bùn àìdàlẹ̀ omi wà láti náà wà lẹ́yìn táyà àbàtì àbẹ̀nà àmàlàta tíyàwó náà lọ Alhaja Nura lọ ọdún kan àbọ̀rẹ́ olúwa ó tún pa wá lẹ́kún náà ọdún yìí a sì ṣàdúrà pé kò jẹ́ kí bàbá owó bá wa pẹ́ àti bàbá àtìyá ló wá ní káwọn méjèèjì ó fi wálẹ̀ lọ. yá wàlídì limalamta sudi zaratama zaratahu lijẹmi ìlíkàwù ní bàtà bàbá mi àwọn ò lè rí ẹ ṣùgbọ́n wọ́n rí wa àwọn ò lè gbọ́ ẹ àmọ́ wọ́n gbọ́ wa tẹ́tí ò gbọ́ mi kí ló dé tó lọ gbogbo làálàá kókó jọjọ rẹ̀ lọ́sọ̀ àti lóru kí ló dé tó dúró jẹ́ olúwa dákun bá wa dáwọ́ ẹkún yìí ìbànújẹ́ ìbá wa dáwọ́ rẹ̀ dúró nù ìdílé Raimi Olopo Eniyan Adéoyè iná nuridula kali àìsàtọ̀wí ìlàfà jàmákálí mọ́mọ́ tùbí gẹ̀ẹ́rìlì ìsìn ìlífàtà òun wa kó bá wa pẹ́ alájí òun wá kémi kan kí n tún rẹ̀ ní mọ́kà òun mi kí n gbé mọ́tò sí dì rẹ̀ láti fi sẹ̀sán ìjẹ́ bàbá lórí mi àmọ́ kú kò jẹ́ kí gbogbo aláwọ̀ yóò ṣe é ṣe bó ti ń wẹ nìkankan wá yá ayù alí alùsọ̀bùrà jẹ́nà tún mẹ́sì wá abilẹ́bí tọ́ba yín lánàá wá iskata ẹ̀yin ará lé gbogbo ìdílé Abdulrahimi gbogbo ìdílé Adéoyè látòkè dókè ẹ ṣe sùúrù olúwa pa wá lẹ́kún lóòótọ́ ni àmọ́ yàyọ ẹ̀rín lẹ̀ ó yà àyè ọpẹ́ lẹ̀ fẹ́mi àtẹ̀yìn kí ló dé torí pé bàbá wa lílọ tó lọ ibi tó lọ dé sí inú ilé àlùjánnà ni iná mata inda zikiri mutima iná lágàríwá izi ẹ̀sìnkúrò rahamana àwòkọ́ta bó ló ti jẹ́ bẹ́ẹ̀ ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé gba tí bàbá owó gbẹ́mí mi zikiri ló ṣe kú àwọn tí ń bẹ nílé ìtọ́jú pẹ̀lú wọn ẹ̀gbọ́n mi Abdulhadi ń bẹ ń bẹ ẹ̀gbọ́n mi Abduljami ń bẹ ń bẹ lóríṣiríṣi bàbá wa àgbà nílùú Ìbàdàn wọn ń bẹ ń bẹ bàbá mi pé
ó yá Abdulhadi ẹ bẹ̀rẹ̀ ètò wọ́n létò wo ni ká bẹ̀rẹ̀ mo ní ẹ bẹ̀rẹ̀ ètò ó yá ìwọ bọ́ sórí mi ìwọ dì mí lọ́wọ́ mú ìwọ dì mí mú lẹ́sẹ̀ ó yá ẹ bẹ̀rẹ̀ sí dárúkọ Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí yòǹbó ànábì Muhammad nígbà wọ́n wí gbogbo eléyìí tán bàbá mi sì bẹ nìkọ̀ọ̀kan wọn lọ́wọ́ apá tí ò ṣe é gbé tẹ́lẹ̀ ó bá gbé e ó sálámọ̀ sí kìíní ó sálámọ̀ sí kejì ó sálámọ̀ sí kẹta ó sálámọ̀ sí kẹrin ó sì ṣe màá sálámù sẹ́nìkọ̀ọ̀kan wọn. fàyínàwó tọ́yìnbùlì àfọ̀hálìlá fàkàrùn mùtísì láti kàzá sọláwà àti kọ̀díàtà. nínú àwọn ọ̀wà tí bàbá wa ní ìṣe wọn tá a fi mọ̀ kínú àlùjànnà ní ibùgbé wọn oníwà dáadáa ni wọ́n o bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ wò kalẹ̀ 40 dozens of ṣíà ní ògbàwé èèyàn yìí ẹ wò kalẹ̀ ẹ wá dúró àwọn àfáà tí ń bẹ ń kalẹ̀ ẹ wọ̀ tún ẹ wò sí ẹ̀yin ọmọ ṣé kúure bàbá yín kú àbí kì í ṣe kúure. rọ̀yánù bábú àbínà ìdàmọ́láhù àbúṣíríbìhì ìnáhù sọ̀wámù kọ̀nàta ẹ mọ̀ ju ẹ mọ̀ yọ̀ torí pé ẹnu ọ̀nà tí bàbá wo gbà wà lùjọ́nà ó lẹ́nu ọ̀nà tá nábì wí fún wa tí wọ́n ń pè ní rọ̀yánù àwọn àwo ni wọ́n gbàbẹ̀ wà lùjọ́nà ó náà làwọn tó já sí wípé gbàwẹ̀ ni wọ́n kì í ṣe rọ́ bẹ́ẹ̀ sì ni kì í ṣe tuntun lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo alamọ̀ Alhaji Òjòdú bí Rájàbù bá ti dé yóò gbà á tán bí Ṣàbánù dé yóò gbà á tán Ramadan dé yóò gbà á tán yóò tún fi mẹ́fà yóò fi tẹ̀lé Tásúnwá Àṣúrà kò ní gbẹ̀yìn gbogbo àwọn àwẹ̀ tá nábì júwe fún wa pé ká máa gbà ní bàbá mi gbà títí tó fi jẹ́ Ọlọ́run ọba ní pé hádà rìfáwù àbí Dauda buni abudi Raimi ya qaumi ai nalijamu kodibata. Ìdárò bàbá wa rè o Alhaji Dauda Abdulrahim Súnre amọ̀gbọ́ ò lè padà wá mọ́ àmọ́ n tó filẹ̀ fún wa ó fi wá lọ́kàn balẹ̀ bọ́bá ní èèyàn rọ́mọtọ́ láyé ò rọ́mọtọ́ ẹni rẹ̀ sì fi tọ́mọ lẹ́ni tó kúure ẹni rówó lásán gbé kalẹ̀ fáwọn ọmọ tí ò sẹ́sìn ikú yà ló kú ẹgbẹ̀rún àtọkùnrin àtobìnrin làwọn tó filẹ̀ sáyé ìkọ̀ọ̀kan nu wọ́n ṣe déédéé ẹgbẹ̀rún àtọkùnrin àtobìnrin èyí náà tó fún ẹ níwájú ọlọ́pọ̀ fáwọn àfáà lọ́kùnrin lóbìnrin ilẹ̀ fáyé yá káwọ́mì ẹ̀yìn èèyàn bàbá kójọba yìí nírú ọjọ́ òní gbogbo wa la máa wọ̀tún la máa wòsì wípé ẹ dákun kí ló kó wa jọ bàbá tó kó wa jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bàbá kójọba yìí àmọ́ rí láàrin wa ìjẹ́túrí mọ́ ẹ lè rí mọ́ o Allahu yariamuhu Allahu yukrimu Allahu yuthibitu yafuli mafata. Olúwa bá wa kẹ́ wọn Olúwa bá wa gẹ̀ wọ́n Olúwa bá wa pẹ̀lú wọn má ṣe sáré má ṣe ní ilé ìyà fún wọn bá wa fẹ́ sáré wọn Allahu yariamuhu Allahu yukrimuhu Allahu yuthibituhu yafuli mafata. Ìdárò lèmi ṣe yìí ẹ jẹ́ ń gbé gbohùngbohùn fábúrò mi kó bá ń ṣe wá sí ikú fún yín.